ẹ gbọ́ ohun tí wòlíì ṣẹlẹ̀ yìí sọ nípa ìjọba Tinubu, àwọn APC àti bàbá Adeboye àti Túndé Bákàrè nípa gbogbo ohun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ìjọba Jonathan nígbà tó wà lórí àlééfà. Ẹ wo wòlíì sọ̀rọ̀, ó sọ̀rọ̀ pẹ̀lú ìtara tó lágbára pé ó ṣe wá rí báyìí, ó ṣàní gbogbo promise tẹ́ ẹ ṣe fún wa, kí ló dé, kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé kò sí èyí tá a bá ń bẹ̀ báyìí o. Gbogbo ẹ̀ náà ni wòlíì sọ o. Ẹ̀yin èèyàn wa, ẹ wò ọ̀rọ̀ kí sínú fọ́nrán yìí o, débi pé wòlíì yìí tú àṣírí bí Boko Haram ṣe wọ Nàìjíríà. Àwọn wo ló gbé Boko Haram wọ Nàìjíríà, báwo ló ṣe jẹ́ tó fi dé pé Boko Haram ò lè lọ mọ́lẹ̀ Nàìjíríà. Wòlíì ṣẹlẹ̀ yìí sọ̀rọ̀ débi pé wọ́n ní àwọn ṣe tán pé bó bá jẹ́ pé tẹ́lẹ̀wọ̀n dé ni. Ẹ wò nǹkan bẹ́nu fọ́nrán yìí, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí wòlíì ṣẹlẹ̀ yìí tó sọ̀rọ̀ pẹ̀lú ìtara tó lágbára. Bàbá Adeboye, Túndé Bákàrè, this same Bọ́lá Tinubu, Ọ̀ṣọ́mọlẹ̀, Buhari, and so many of you went to Liberty at Abuja and Lagos, demonstrated against a sitting peaceful government of Jonathan that is spoiling Nigeria, is corrupt. At that time, you were not arrested, nobody arrested every one of you. After you did that, you took over power from him. Now people are protesting against you. You are arresting people. The law of karma will come against every one of you. You are the people who spoiled this country. You should have left Jonathan in that seat and let him use his second term. Maybe there will be better peace in Nigeria. Since you have taken over, what is the betterment of your government from that of Jonathan today? No one can coward anybody. You are not fool. You just kept quiet. That's one. Two, níbo ni Boko Haram ti wọ Nigeria? Ta ló kó wọn wá? Ṣé kì í ṣe ẹ̀yin lẹ fi lé àwọn PDP wọlé? Ṣé lè pọ̀pọ̀ wòlíì wa ń lo àwọn ọdẹ kàwé, we are learned. Ẹ kó Boko Haram wá nísìnyí wọn ò lè lọ mọ́. Tó bá jẹ́ pé ẹ mọ bọ́n ṣe dé, ẹ máa mọ bọ́n ṣe máa lọ náà. Pàtẹ́pẹ́ ilẹ̀ mọ̀ bọ́n ṣe dé, ẹ lè lé wọn láíláí. Kí lẹ promise kò fi ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ máa lé wọn ni? Ṣé ẹ lé wọn? Ẹ lé kó máa ship, ṣó ship. Àbájá wèrè àbá sínwín Nàìjíríà ni. Ẹni ẹ máa yanjú ọ̀rọ̀ iná dà. Ẹni ààbò máa wà, ààbò dà. Kí ni gbogbo nǹkan tẹ́ sọ tó ṣẹlẹ̀? Kí lẹ bá ń sọ fún wa? Ẹ̀dẹ̀ ní kọ́ máa sọ̀rọ̀. Èmi ò ráǹjì o. Ẹ̀tọ́ ọbọ̀ mi lẹ́nu. I'm waiting for you guys. Ẹ máa gbọ́rọ̀ Nàìjíríà. Rẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Wòlíì là wa. Ó máa ní àkọsílẹ̀ Nàìjíríà pé èèyàn kan dìde ó jà. A lè dákẹ́ mọ́. Aláti sòótọ́ fún yín. Òótọ́ nìkan ló máa gba orílẹ̀-èdè yìí là. Ìran wa ò lè kúkú ọ̀lẹ. Káwọn ọmọ náà tún kúkú ọ̀lẹ. Káwọn ọmọ wa tó ń bọ̀ náà tún kúkú ọ̀lẹ. Ṣé bẹ́ẹ̀ yín jà lẹ́bi di president? Àbẹ́ ìjà ni? Ṣé ẹ bàbá ṣàjà? Ẹ bàbá Babangida jà? Tẹ́bídé gbogbo kò tẹ́dé, àwọn náà máa jà máa dépò. Àwọn náà máa jà máa dépò. Báyìí pé jíjà la máa fi dépò. Báyìí pé àwájà láyé àtijọ́ kò sí. Àfikẹ́ àtúnṣe bí ti pọ̀ jù. Ìyà yìí ti pọ̀ jù. Ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ epo. Ẹ wá nǹkan ṣe sí orí ọ̀nà. Ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ oúnjẹ nílùú. Ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ajé Nàìjíríà. Ẹ wá nǹkan ṣe sílẹ̀ sí ká lè ní àlàáfíà lórílẹ̀-èdè. Àwọn ọmọ wa ò lè jáde mọ́, àwọn ò lè wọlé mọ́. Bíìlì lọ́tún lósì. Yọ́ la fẹ́ ṣe léèdà. Tó bá pẹ́ bẹ́ẹ̀ láyé tí ń ṣe iṣẹ́ ẹ máa láyọ̀ lélẹ̀. Ẹ̀yin lọ free education. Ẹ̀yin jẹ́ orí Nàìjíríà. Wọ́n rán English course káàkiri. Ta ló lè rán ọmọ lọ sí course sí? Torí ẹ jẹ́ ká jọ wò dáadáa o. Tó bá jẹ́ rí àrẹ́sì ẹ̀wọ̀n ìbẹ́yìn náà tilẹ̀ wọ̀n àná àlọ́ adé sí kọ̀kẹ́ nǹkan má dẹ̀rù bẹ̀rù kẹ́. Bẹ́ẹ̀ ni ẹni ọlẹ́ ló mọ̀ nílọ sẹ́wọ̀n, ilé olóòlà lọ ìwọ̀n. Àwọn Mandela lọ, Ọbásanjọ́ lọ, Yar'Adua lọ,
àwa náà lọ adé a ní kú síbẹ̀ a máa padà wá dìtàn lórílẹ̀‐èdè àlàáfíà ní fún yìí. ẹ já sáré gbọ́ báwọn èèyàn ṣe react sí ọ̀rọ̀ yìí o tí wòlíì yìí sọ. ìgbà téèyàn kan máa sọ̀rọ̀ ó ní Adébóyè never protested against Jonathan. Ayọ̀dèjì Ọmọ́táyọ̀ ẹ gbọ́ ṣé tòótọ́ ni? Adébọ́lá Israel Babátúndé ní bàbá Adébóyè didn't join the protest o, ṣé lóòótọ́ ni? Ayọ̀dèjì ní Ayọ̀dèjì 1613 ó ní bàbá na lie. Bàbá Adébóyè no dey join any protest. ní ẹ̀kan bá dá lóhùn body snow ó ní orí ìyá ẹ̀ ti dàrú. Adébóyè ìmágà kéde kan ẹ wò àwọn bẹ̀rẹ̀ sí búra wọn bẹ̀ yẹn ó lágbára lọ́ tún mú bàbá oníbàbá mọ́. Sexy Queen ní Tinubu ọ̀rọ̀ tó sọ bí yóò dá àwọn èèyàn ń bínú lórí social media kódà mi fẹ́ ka ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn sọ bí rántí mi 153 ní Jonathan wọ́n said we can never see another good president like him. Ayọ̀ Johnson ní come on now, this is not true now, this is not fair at all, we all saw the news. Baba Adeboye never joined anybody to protest against anybody, this is very wrong. Glassstone faces when all this made me leave RCCG. I watched it for 18 years, it's frustrating. Tiwa ní dá Baba Adeboye heaven na view once. Ọlọ́run adáríjì ẹ̀wọ̀ Tiwa yìí Ọlọ́run Tiwa ìwádìí àfẹ̀mọ̀kú má jẹ́ ọwọ́ ògbóró ní Tiwa yìí. Caesar ní Tinubu Adébóyè ọ̀rọ̀ tó ń sọ bí yóò dá. Kí ni Baba Adébóyè ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n bá ti dọ̀rọ̀ politics báyìí oríṣiríṣi òkòrò náà máa fẹ́ jù bá bàbá tí tó jẹ́ pé holiness náà máa preach every time ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tẹ̀lé Baba Adébóyè bẹ́ẹ̀ náà àwọn kan sì tún wọ́n ṣe tẹ̀bẹ̀lẹ̀kún wọn. Kí ló dé kí ló fà á? Oak Baby ní Queen left Nigeria and the rest are quiet. RSM ní ọ̀gá you better leave government and face your issue Olúwa. Oracle Godfather ní truth be told Pastor Adeboye is APC stalwart. His benefit from the bad governance of APC. How did you know that? Aroni Ibere only please Olùṣọ́ say in English so every word can know what they have done. Ọmọọba Adéjùbẹ Adémọ́lá ní Professor Wole Soyinka was among two. Eve Love 72 ní even house rent they are just building hotels anyhow. Mayor Mashew ẹ wo nǹkan bẹnu fọ́nrán yìí o àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn bínú tán pé ó ṣe máa rí bẹ́ẹ̀. ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ rẹ o kí lè ròyìn ẹ drop comment yín remember to like share and follow us. Thanks for watching. I love ìpolówó ọjà fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu